assalamu alaykum wa rahmatullahi wa barakatuhu. Ọpẹ́ ni fún Ọlọ́run ọba wa, ọba tí ń ṣàkóso ayé tákóso ayé ò dàrú mọ́ lọ́wọ́ ní ìṣẹ́jú kan. Ìkẹ́ ìjẹ̀kú máa jẹ́ta láyé lọ́wọ́ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ibi táwọn ń lọ lénìí, òun náà ni ìbéèrè tá a fẹ́ kálukú wa ká dáhùn sí comment section lẹ́yìn tá a jẹ ẹ̀bùn lé lórí gbogbo ẹni tó bá dáhùn rẹ̀. Ṣùgbọ́n gbìyànjú kó o fi nọ́mbà rẹ síwájú ẹ̀ ká lè bá láǹfààní àti rí ẹ pè. Tó bá rí bẹ́ẹ̀, ìhàwó ni ajá kọ sí ẹ̀sìn Islam, ìhàwó náà ni ẹ̀sìn Islam kọ sí ajá. Àwọn ajá ọlọ́dẹ tí wọ́n fi sọ́lé mi, ìjà lè fi sọ́lé sáà lè bá wọn gbélé. Allahu akbar kabira. Bàbá wo dáadáa, a lè bá ajá gbélé nítorí pé nínú àwọn ẹranko ajá náà ni Ọlọ́run fún ní inú tó mẹ́jù. Allahu akbar kabira. Bàbá wo dáadáa, ajá ò fi ọjọ́ kan gbàbòdè rí. Tá a bá sì wà á rí wípé ẹni tó kọ́ fi ajá sólé rí láyé, tó fàjá sọ nǹkan rí láyé, Ànábì wa Nuh náà ni. Nígbà tó lọ ń pa láṣẹ kó lọ mọ́ ọkọ̀ ọkọ̀, Ọlọ́run ní wọn Nuh, àsìkò ogun ń bọ̀, mo fẹ́ pa ìlú rẹ̀ rẹ́. Ṣùgbọ́n lọ mọ́ ọkọ̀ ọkọ̀ ojú omi, wàsínáyìn fúlìkà lọ́wọ́ kan ọkọ̀ ojú omi, ó wá kàn tán. Àwọn kèfèrí wá yàgbẹ́ síbẹ̀ bámú. Ẹgbà ń yàgbẹ́ síbẹ̀, Ọlọ́run wá da kúrúnà sínú ìlú náà. Kúrúnà tó ní agbára kọjá àfọwọ́ họ, ọ̀bẹ ni wọ́n fi họ. Allahu akbar kabira. Ó wá dijọ́ kan, ìkànnì wọn wá lọ yàgbẹ́, ló bá rí bọ́ sínú ìgbẹ́ yẹn. Inú mọ́tò náà wọ́n sọ nílé ìgbẹ́ ó wá lọ yàgbẹ́, ó rí bọ́ síbẹ̀. Ẹgbà wá jáde bó ṣe wẹ̀ báyìí, gbogbo kúrúnà ara rẹ̀ ó sì lọ yáwó lẹ́ẹ̀kan náà. Bí ìgbẹ́ yẹn ṣe dòògùn fún wọn nù. Ìgbẹ́ tí wọ́n yà, àwọn fúnra wọn náà wọ́n fẹnu kó, náà fojú kó, náà fi mú kó, náà fi gbogbo ara kó. Tó bá wá rí bẹ́ẹ̀, lẹ́yìn tí wọ́n wá fọ ọkọ̀ yìí tó mọ́kán tí gbogbo ìgbẹ́ kú ònú ẹ̀, Ọlọ́run wá ní wọnú ọ̀yá lọ fàjá sọ́bẹ̀. Kó tó wá di wípé ìdájọ́ Ọlọ́run wá sọ̀kalẹ̀ pé àsìkò tó wàfárá tanúr, omi ṣẹyọ nù fún búrẹ́dì. Ọlọ́run ní omi ni mo fẹ́ fi pa ìlú rẹ̀ rẹ́. Allahu akbar kabira. Tọ̀ ṣùgbọ́n tó bá wá rí bẹ́ẹ̀, máa gbé àwọn ẹranko àtàwọn èèyàn tí wọ́n gbà fún ẹ, máa gbé wọn lọ, kó wọn kúrò nínú ìparẹ́. La ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam. Bàbá tó wá wò dáadáa rí pé ní Al-Qur'an Ọlọ́run dárúkọ ajá ń bẹ̀. Ọlọ́run ní sayakuluna salasatun rabi'uhum, nípa àwọn ashabul Kahf. Ọlọ́run ní bọ́n bá ní mẹ́ta ni wọ́n, ajá sì kẹrin wọn. Bọ́n bá ní mẹ́rin ni wọ́n, ajá sì kàrin wọn. Tí ń túbọ̀ pé àwọn ashabul Kahf yìí náà, àwọn náà rìn pẹ̀lú ajá ni. Àsìkò sì ń bọ̀ náà táàmù ìtàn àwọn ashabul Kahf àti ajá wọn yìí táàmù tàn rẹ̀ wá. Torí náà ń kọ́ bọ́n bá ti dáhùn pé ẹsẹ̀ wa ẹ̀bùn ti dúró bí ẹ o. Bàbá wa Alhaji Abdul Wasi olùgbàyè tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdarí Ria Entertainment, ẹ̀ní Fọlápìtàn pẹ̀lú ògbó Ọlọ́run, ẹ̀ní wáyé àṣẹ, ẹ̀ní wà láyé bí aláìsí. Gbogbo tọ́lọ̀ ṣe lóore fún òní tójú ní parẹ́, kò tún ní parẹ́ lẹ́yìn yín gbẹ̀ bá dàgbà tẹ́ lọ bí 200 years láyé. La hawla wala quwwata illa billah. Gbogbo wọn tó wọ́n wò mí náà, ojú tó fi ń wò mí ò ní fọ́ o, etí tó fi ń gbọ́ mi ò ní di. Gbogbo tí wọ́n jẹ́ ẹ̀dùn ọkàn wọ́n tó ń wò mí yìí náà, Ọlọ́run sọ dídùn náà. La hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Àmín.